tá bá fẹ́ gbààwẹ̀ Ramadan ìdíra kàlẹ́dà ni mo fi láàfin wù ú tá bá fẹ́ ṣe ọdún ilé ìdíra kàlẹ́dà láàfin wù ú tá bá tún fẹ́ wọnú oṣù tuntun oṣù tuntun náà ìdíra kàlẹ́dà náà láàfin wù ú nínú oṣù yìí náà mo tún wá fẹ́ kọ́ ọ máa ṣe kíni kọ́ ọ máa gba àwẹ̀ mẹ́ta 13 14 15 ó ní lára tí Ànábì sallallahu alaihi wasallam tó lọ fún ni pé ọba mi ó ṣàṣọlẹ̀ fún pé kí n máa gba àwẹ̀ mẹ́ta nínú oṣù kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà náà wàrákàtà èdúà ó tún wá ṣàṣọlẹ̀ fún mi pé kí n máa yan náfìlà rákàtà èdúà rákà méjì náfìlà rákà méjì lásìkò dùhà tí wọ́n bá bí mùsùlùmí léèrè pé àsìkò oníjà àsìkò dùhà kò kúkú mọ́ ìdí ẹni ń bẹ lásìkò dùhà lẹ́yìn bàtà bá di kí àwọn àṣùbà àtọ́tọ́rùn bá ti yọ sókè díẹ̀ kó tó di pé àmà lọ kí àyílà ẹni àsìkò dùhà ṣùgbọ́n nígbà tí ọ̀ máa ń pa rẹ̀ bó lóore ṣe àsìkò yìí dẹ́ni àsìkò téèyàn máa yan náfìlà ni náfìlà téèyàn bá dẹ̀yàn lásìkò yìí náfìlà tó lọ́lá àbí àtọ́jú pé yóò gbà ládàá ń bẹ̀ ni gbogbo tó bá dẹ̀ tọrọ lásìkò yẹn gbogbo nǹkan tí yóò máa ráàánú gbà wájú ọlọ́ba àdékè ọlá ni ṣùgbọ́n wà tó wà yan náfìlà dùhà tó àsìkò tí wọ́n pè lọ́kọ́ ló ṣe náfìlà rẹ̀ níbi tí ọlọ́run pa àsìkò yìí rè ọlọ́run tó fi búra ní Al-Qur'an Karim débi pé tọ́lọ́ bá dẹ̀ fi nǹkan búra abẹ́mọ̀ bó ṣe pàtàkì níwájú ọlọ́ba àdékè ọlá ni ọlọ́run ní wà dúhà wà léyìí sàṣàjà ba'da a'udhu billahi minash shaitonir rajim ọlọ́run ní mo fa àsìkò kábúrà àsìkò dùhà wà léyìí sàṣàjà mo tún wá fi òru búra nígbà tó hùn ẹ bá ṣe kíni tó bá kúkùn bírímù wà á wo bọ́lá ṣe wá dá gbogbo nǹkan tó ọ̀dà igi kò fi búra ọ̀dà ẹ̀jẹ̀ kò fi búra ọ̀dà ẹ̀yẹ kò fi búra ọ̀dà gbogbo àsìkò ọ̀dà ọjọ́ Jímọ̀ kò tó fọjọ́ Jímọ̀ búra bọ́jọ́ Jímọ̀ ṣe lápàlẹ́ tó ní àsìkò kan ló wá fi búra àsìkò dùhà àsìkò yìí wọ́n wá ń wéèsì lóbi lè máa yaná bẹ́ẹ̀ wọ́n bá lè kí ọlá kó fi máa béèrè orí lára téèyàn ó máa ṣe lẹ́yìn ìléyà ni pé àsìkò dùhà ó máa ṣe kí ni ó mú ní ìbádà náfìlà rẹ̀ mẹ́jọ ọmọ òfurufú kọ́ọ̀dẹ̀ máa bẹ́ lọ ń bẹ̀ ó máa rí gbígbàdúrà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ó ní ẹlẹ́ẹ̀kẹta tí ó tún sọ fún mi èyí ọ̀rẹ́ mi tí ẹ̀hún mẹ́rù tún gbà àbúrò àtúgbà lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní àníwọ̀ tira kọ́bùlà ànànà ó ní Ànábì tún sàsọ́ọ́lẹ̀ fún mi pé kó tó di pé máa sùn lójoojúmọ́ lẹ́yìn ìbàdí kí wọ́n ìṣe ìtàn kí máa yan náfìlà wítìrì sáfì kọ́ máa yan sáfì kọ́ dẹ̀ máa yan wítìrù àìmọ́ iye ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ àfọ́ àtọ́bá ti kí ìṣe ìtàn báyìí ìyókù di láàárọ̀ ọ̀lànà ni tó tún jà fáà nìyẹn àìmọ́ iye ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó lè pé tí wọ́n bá bí léèrè pé náfìlà ló náà jẹ́ náfìlà wítìrù kò kúkú mọ́ nígbà tí òkè ń yàn sẹ́ni tí òkè kí wọ́n ràn yàn yóò yan náfìlà wítìrì ẹja mú àsìkò wítìrì ẹja mú ní ìbádà bóòlù àti máa ń yàn lẹ́yìn bàtà láti yan sábì tán tá a yan rákà méjì ó mú létí ó hàn sí ọ̀kẹ́ kúlọ̀ àwùsù kélékejì wọ́n dé kúlẹ̀ aláwọ̀ sí wàá dẹ̀ nígbà tó bá sálámù wà lọ sùn gbogbo tí ń jogun àlákà lójú kò náà rọ tiẹ̀ nìyẹn àmọ́ ńgbà tó o ṣe lóbi dé ọgbẹ́gbọ̀n náà máa láàlá kọ́ máa pàdé egun lójú orun kọ́ máa lé ọ kọ́ máa pàdé òrò lójú orun kọ́ máa lé ọ owó tó yẹ kọ́ máa fi ṣe dáadáa nù gbèsè ayé ẹ̀ lóbi lọ́mọ kó fáwọn pásọ̀ lóbi lọ́mọ kó fáwọn àfà lóbi lọ́mọ kó fáwọn babaláwo àmọ́ nígbà tí wọn náà mọ ọ̀nà tó lè gbà dìbẹ́ǹdì ara rẹ ọmọ ọ̀nà tó lè gbà fọ́ ọlọ́run bẹ́ẹ̀ lọ sínú ayé ara rẹ tó bá gbìyànjú ọmọ yẹn náfìlà àdúrà ọ̀rẹ́ máa yẹn náfìlà wítìrù ọ̀rẹ́ máa gbàgbé àti ìbọn níbi tó ń gbìyànjú sọ fún wa ní ìsinmi pé ẹ̀yin gbogbo ẹ̀ ló ní ìsìjàbà lára. gbogbo nǹkan tá a rí ìpátá lórí ìsìjàbà lára tí ò ṣe dìdànù láíláí. àní àwa gangan àwọn èèyàn ó kálukú ní ìsìjàbà tiẹ̀ lára àbí bẹ́ẹ̀ kọ́. kálukú ló ní ìsìjàbà gbígbàdúrà ẹ̀ lára àbí tọ́ba ti di tẹ́ẹ̀dẹ̀ tọ́ba lè béèrè lókun torí gbọ́dọ̀ sọ wọn pé òdòwú ní àṣẹjì ìlànà ó ní ẹ pè mí màá da yín lò lọ́wọ́ bá lè kí ọlá wí. kódà inú tó máa bí ọlọ́run kéèyàn má lè béèrè oore níwájú rẹ̀. inú tó máa bí ọlọ́run. kéèyàn má lè béèrè oore níwájú ọlọ́run bá lè kí ọlá. náà tún lè béèrè tó tún fẹ́. lẹ́yìn òtún kú níwájú ọlọ́run inú tó máa bí ọlọ́run bá. nínú ọ̀rọ̀ àti ọlọ́run sọ fún Abdullahi bin Abbas ó ní yá gulam ó ní ìwọ ọmọ mi kékeré ìwọ àlébùkà bíkà ẹlímàtì yín di ọmọ àwọn ọ̀rọ̀ kan ìbásùwà ìyàbásùkà máa sọ ọlọ́run bọ́dẹ̀ mójútó ó ní ìsásà áńtà fọ́sà ìbílà tó o bá ti bẹ́ẹ̀ máa wá ràn lọ́wọ́ o má wàá fọ́bẹ̀rẹ̀ nìkan kan ọ̀dọ́ ọba ni o ṣe kí ni ọmọ wá ràn lọ́wọ́ sí. ìsásà áńtà fọ́sà ìbílà tó o bá bẹ́ẹ̀ máa wá sọ mọ́tẹ̀tẹ̀ lọ́dọ̀ bàbá aláwo kàkà pé mo fún ọ ní gbégúdè mọ́tẹ̀tẹ̀ lọ́dọ̀ àwọn olùfẹ́ kàkà pé mo ràn yà sí fún ọ sáwọn wà rọ̀ pẹ́ lọ́dọ̀ ọlọ́ba àríkọ́lá. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gbà láti bàtọ́ lọ ní ó ní gbogbo nǹkan pátá yàtà àtàwásù bíi mo mú nǹkan pátá mo fi máa wá sọ wájú ọlọ́run ó ní ṣùgbọ́n láàmà àǹsọ́rọ̀ lọ́wọ́ wọn àtàtẹ́ni láàmà àtàwásà bèsè ìlà sùràtẹ́ni ó ní láti jọ ó ní gbogbo nǹkan pátá mo fi máa wá lọ́kọ́ wọn wá sọ súrà méjèèjì nkalẹ̀ àmọ́ ìgbà tó lọ ti sọ súràtù
méjèèjì tó fi máa wá sùnwájú ọ̀rọ̀ náà bá nìkan ọ̀la. tó wá sí tòní lẹ́tí gbóhùn látẹnu Ustaz Abdulgafar Oyelayo Kéwulé ibi tí wọ́n bá dé náà mo lérò pé ti fetí ko bàtà ọ̀rọ̀ ti jágùn lọ́sàn-án yìí ìwọ náà ti gbọ́ o níbi òkìkọ dákan sí ìrun lẹ́yìn léyà ẹlòmíín wà tó já sí pé níjọ́ léyà wákàtí márùn ẹlòmíín ò pé irú àwọn ìrun náà mùsùlùmí ó sì jẹ́ ojú wa pé òpin àti ń bẹ láàrin kèfèrí àti mùsùlùmí wọ́n ní ìrun náà ni ẹ má gbèrò jù ú lẹ̀ sí ẹ̀sẹ̀ pé wọ́n ti ń kẹsẹ̀ ẹ̀ lẹ̀ fún díẹ̀díẹ̀ báwọn. alhamdulillah ṣe rí ọ̀rọ̀ irun gangan ntọ́lọ́wọ́n bá ti torí ntọ́lọ́wọ́n bá lè kọ́lá tó ti rí orí ẹ̀dá wa tán yányán. ń bọ̀ bá ń lọ́sẹ̀ tí ń bọ̀ láǹfààní àti gbọ́ kí náà ńlá kọ̀tọ̀ wípé ìwọ mùsùlùmí tó ń gbèrò jù ú lẹ̀ ó sì ń pera mùsùlùmí ó ti gbọ́ ń tà fà á wí. ẹ kú etí gbọ́ mi lórí ètò wa ọjọ́ ńlá níkànnì Pep Radio ibẹ̀ lẹ́tí láǹfààní àti wọn wò mí tẹ̀lé ń gbọ́ mi kétékété. ẹ jẹ́ kí n máa lọ síbi abalẹ̀ níyì Doyin Sọlá Peter. bí wàá sí tòní bí ó ṣe mọ́ nìyẹn ńgbọ̀ bá tún dijọ́ mẹ́jọ ẹ̀ tó pàdé àfa àbákan náà ibi tí wọ́n á ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. àlejò mi ti wà ní agbára. ẹ jẹ́ kí n máa lọ síbi abalẹ̀ ẹni yìí. ẹni ẹ̀yẹ ẹni tọ́lọ̀ ń ti gbà fún. tọ́lọ̀ wọn dẹ̀ máa gbà fún títí láéláé. ẹni tẹ́ ẹ̀ ń retí tọ̀ ẹlòmíì ti pè mí oníbò ló ti wá ṣe tó fi wá rí scorpion gbé wá sílé agbára ibẹ̀ ni ẹ jòkó kà iṣẹ́ tó lọ́n ti parí lélẹ́yìí lórí ètò ọjọ́ ńlá àlejò tẹ́ ẹ̀ bá pàdé níbi abala ti ẹ̀kọ́ làgbà ẹ bá pàdé lórí ètò ọjọ́ ńlá lábàárẹ̀ ẹni yìí nínú Islam. Ridwan Oyekola ògùn àgbáyé ògùn Ìbàdàn the Scorpion a lè sọ pé ajagunta ṣùgbọ́n mo fẹ́ lè sọ fún yín pé abẹ̀sẹ̀kù bí òjò. ó lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi kẹ́tẹ́kẹ́tẹ́ yìí lórí ètò ọjọ́ ńlá ni èmi àti Ridwan àjọ mú nǹkan lẹ̀ lọ́sàn-án yìí. sẹ́yìn tó wá ní ṣe pẹ̀lú ẹ̀sìn lájọ máa bíra wa àti bí wọ́n ṣe bẹ̀rẹ̀ bóò ni Ridwan ṣe bẹ̀rẹ̀ tó fi wá di wípé ó wá di ògùn àgbáyé káàkiri àgbáláyé. ẹ jẹ́ kí n lọ gbọ́ iṣẹ́ yìí tí bá ń padà bọ̀ gbogbo ara mo fi ń bọ̀ wá ẹ kú kalẹ̀ ẹ lẹ́mẹ̀rún. olóyọ̀ kí ló tó ń fi ariwo dí àwọn èèyàn létí látàárọ̀. ṣebí mo yọ àyè sílẹ̀ fún ìtúsílẹ̀ wa náà ni. káńsì ọmọlé gan-an. ṣebí ìjọba àti COVID-19 náà ni. ẹ wò ní báyìí kò sógun mọ́kànsán kẹ́mọ̀ bí orin eléré kámọ̀ ti yáyà ló kù. níbo ló tún yáyà lọ ìjọba ò ní kámọ̀ rìnrìn àrè káàkiri o kámọ̀ wà ní ìmọ́tótó gbogbo gbà kámọ̀ fi ọṣẹ fọwọ́ wa nígbà gbogbo kámọ̀ lo ìbòmú àti ìbọ̀wọ́ lóòrèkóòrè ká ṣọ́ra fún àbọ̀rẹ̀ ẹni lọ́wọ́ tàbí àdìmọ́ra ẹni ká sì jìnnà síbi táwọn ọ̀pọ̀ èèyàn bá wà tí a bá ti wá rí àwọn àpẹẹrẹ bí òtútù àyà ikọ́ gbígbẹ ẹni tí wúkọ́ lábàdí tàbí ẹni tí ń sin léraléra ẹ jẹ́ ká tètè kàn sí àwọn elétò ìlera lọ́gán àjàkálẹ̀ àrùn ò ní fi lé wa ṣe bùgbé Pep Radio ló kéde tán pé stay safe. iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ̀ ọ́ ìyẹn nílùú Ìbàdàn FTV lórúkọ rẹ̀ ń jẹ́ ó lẹ́nu kó táwọn yọ iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ̀ ọ́ ìyẹn nílùú Ìbàdàn FTV lórúkọ rẹ̀ ń jẹ́ ó lẹ́nu kó táwọn yọ èmi ò máa.
àgbáyé ìwé ìrìnàjò ní bẹ́ẹ̀tìbì lọ bẹ́ẹ̀tìbì ṣàdìgbàgbàdé fún abẹ́lẹ́gbẹ̀gbọ̀n ó táwọn yọ iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ̀ ọ́ ìyẹn nílùú Ìbàdàn bẹ́ẹ̀tìbì lórúkọ rẹ̀ ń jẹ́ ọ́ lẹ́nu ó táwọn yọ iléeṣẹ́ tẹlifíṣàn kan ń bẹ̀ ọ́ ìyẹn nílùú Ìbàdàn bẹ́ẹ̀tìbì lórúkọ rẹ̀ ń jẹ́ ọ́ lẹ́nu ó táwọn yọ. tá a bá ń sọ nípa iléeṣẹ́ amóhùnmáwòrán táyé ń gbà fún lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà PEP TV wà fún kíkásílẹ̀ àwọn ètò yín fún ìrántí ọjọ́ iwájú bíi ìdíje oníléjilé ayẹyẹ òpin ọdún fún àwọn ọmọ iléèwé ètò ẹ̀sìn lóríṣiríṣi àpèjọ orin kíkọ ẹ̀sìn tó lè pè wọ́n síbi ìgbéyàwó ìkọ́mọjáde ilé ṣíṣí ayẹyẹ ọjọ́ ìbí ìfilọ́lẹ̀ ìwọ́de àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 080-656-14289 tàbí 070-865-33935 tàbí 070-515-35081 ẹ kàn sí wọn ní plot 72 Akóredé layout Fẹ́lẹ́lẹ̀ straight ahead Ìbàdàn iléeṣẹ́ amóhùnmáwòrán àkọ́kọ́ tí ń kọ́ni lọ́dún ní orílẹ̀-èdè Nàìjíríà PEP TV ìlanilọ́yẹ̀ mùtúrò wà láfojúsùn wa. PEP rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wa ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà àjọ ògùnbàjẹ́ àwa náà kọ́ ọlọ́run ọba ni má gbé kó ń bẹ̀ sílẹ̀. ẹ káàbọ̀ padà láti ilé agbára. ẹ̀yin tẹ̀ wá ń dà asúwà lókè lọ́hùn. bẹ́ẹ̀ ṣe ń wo kiri yìí ẹ mọ̀ ṣá ẹ ṣe kiri ọ̀hún lára kan lè bò. ìgbà àtàlejò mi àti wà ń lé agbára. tí wọ́n jọ lólùfẹ́ orin tiwa ìkẹ́ ọlọ́run mi àtọ́lá tó kún kẹ́kẹ́ àlàáfíà tó pọ̀ àtòrè tuntun. gbogbo nǹkan ti wà lákọọ́lẹ̀. ni mo tọrọ èyí làdúrà tí mo fẹ́ ṣe fún gbogbo. ṣé ẹ já sí wípé iṣẹ́ olóore. ẹ̀gbọ́n náà kí ló yẹ ká fi ṣèkọ́nà ara wa. àdúrà ló yẹ ká. ẹ káàbọ̀ sílé agbára àlejò mi ẹ bá kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ bá ń sálámà sí gbogbo mùsùlùmí. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ bá ń dá ọkọ̀ yín fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbọ́ wa tó ń wò wá lákòókò yìí. Mashallah la quwwata illa billah. Ọlọ́run ti pè bẹ́ẹ̀. Ó sì ti rí bẹ́ẹ̀. Ìdí abáni wípé. Ọmọ Ìbàdàn ní. Àdúgbò wo ní Ìbàdàn? Òjé Ìpẹ̀tù. Ẹ̀yin àti bàbá mi kọ́ ló ń lóòótọ́ máa dábàá níjà. ilé ìwé wo ni Ridwan lọ? bí ó ti bẹ̀rẹ̀ náà ló padà mọ́ rí. ní Yemẹtu ńgbẹ́ kú òǹbẹ̀rún ẹ̀ tó ń lọ secondary school àbí. nílùú Ìbàdàn bákan náà ní Basọ̀run lọ́nà iléeṣẹ́ rédíò kan báyìí àbí tọ́. lọ́dún tó ti gbá mọ́ mi ràn dé o. ṣé ń gbọ́ o. mọ̀mẹ́dínà tó ti gbá mọ́ mi ràn dé. ṣùgbọ́n o àwọn tí ń wò wá lákòókò yìí wọ́n máa ṣe mọ̀ pé ẹ̀yìn Ridwan Oyèkọ́lá di rísíkọ́pì ògùn àgbáyé. níbo lẹ ti bẹ̀rẹ̀ ìgbà tẹ́ ẹ wá kúrò nílé ìwé gíga ẹ̀yìn tẹ́ ẹ kúrò ní secondary school ṣe é tún láǹfààní àti lọ ilé ìwé gíga. nígbà
ìgbòho ti dé báyìí àdúgbò ṣùgbọ́n o bàbá wa bèrè léèrè ń gbè lọ́ bá kàwé tán àwọn òbí ó tún wò pé nígbà náà bóyá ṣé ọwọ́. ẹ ṣe gan atọ́kùn ibi tẹ́ ẹ mú ọ̀rọ̀ lọ yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ díẹ̀. àwọn ìta ẹ̀fẹ́ gbọ́ náà nù. ìgbà tí mo ṣe tán ní skul torí mi ò ní secondary school mi gan mi ò ṣe tán. ìparọ́ bísí dẹ̀ ní wípé nígbà yẹn mo fẹ́ ṣe wáyé kẹsẹ̀ sí ìgbà yẹn náà. ọ̀fẹ́ tí mi dẹ̀ ní láti mi máa fẹ́ ṣe bákẹ́bákẹ́ nígbà yẹn ẹgbẹ́ ẹ̀wọ̀n sacrit ká bá bọ̀ ọ́ lọ́wọ́ náà. so wọ́n láti lọ kọ́ṣẹ́ lọ sí àgbẹ̀ ni mo lọ kọ́ chemist. ṣe chemist mo kọ́ osis mo kọ́ ní àgbẹ̀ ni. mo bá mo fi kọ́ṣẹ́ nígbà yẹn ọ̀gá yẹn máa ń fi àjẹ mi gan tó pọ̀. ṣe iṣẹ́ yìí ṣe ó fọ́ọ̀sì mi sítáde mo sáà ń. àtúwà lọ kọ́ṣẹ́ sótún wá tó bá máa jìyà ní. ìyá yẹn ti pọ̀ jù nígbà yẹn láde ni. ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rìn pẹ̀lú òwàlé ẹgbẹ́ aṣọ ti ya mọ́ mi lára láti ọ̀gbẹ́. ńgbà nínú ẹ̀ bá pọ̀. nígbà nínú ẹ̀ bá pọ̀ bẹ́ẹ̀ ni náà máa ń kọ́ ẹ̀ṣẹ̀ tó mo láìkì ẹ̀ṣẹ̀ gan mo láìkì ẹ̀ṣẹ̀ gan mo lè ṣe ìbámu ṣe wà lọ́tàn ní 2006 mo bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ ní. ẹ ṣe wà lémọ̀ ṣúgà jà ẹ zò. ìbámu ṣe wà lọ́tàn ọlọ́run sọ pé yá fi kéwì jẹun ní. ẹ fọ àyà bí lónìí tí ó sùn yín ẹ zò. mo lè ṣe wà lọ́tàn 2006 ẹ̀ṣẹ̀ yẹn wọ́n gbàtọ́ wá di 2007 mo sá àwọn àgbà náà máa ń ní gẹ́fẹ̀ àwọn ẹ̀yẹ ìlà máa ń. nta sin gẹ́fẹ̀ mi ẹ lọ ní ojì ní junction gúúsù nígbà yẹn. ọ̀tá ṣe bí ọ̀rẹ́ mi ló fẹ́ ṣe bí ọkọ yẹn. ọ̀gbẹ́ ẹni kó bẹ́ẹ̀ ló ṣe é rí ní ẹ̀sìn fún mi lẹ́gbàá sórí ẹ̀ ò pé àìmí lórí mi ò pé má sì mú wa pé ẹgẹ́ mi kó mi wá ẹgbẹ́ mi náà fẹ́ ṣọkọ. èèyàn náà gara. ọmọ ẹ̀ má nà mí o. ọ̀nà ìbẹ̀rẹ̀ pé ìròyìn tẹ́lẹ̀. but ó ṣe wá nà mí jọ yẹn ó dójú tì mí lójú àwọn èèyàn lójú ìyàwó mi gbà. bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ lọ kọ́ṣẹ́ láti gbà yẹn yẹn. ìyẹn ló mú pèníjà wá. mo kọ́ṣẹ́ ó gbogbo ẹ̀ mo ti ń kọ́ṣẹ́ kó tó di pé mo quit school. kò tí ì máa jẹ́ regular. but mo ní interest nínú ẹ̀ mo ti ń ṣe pípẹ́ tó bá gbogbo àwọn parents mi máa ń nà mí gan. ọmọ gidi ní jẹ́ṣẹ́ ni ọmọ gidi kò kì í jẹ́ṣẹ́. pé ọmọ líle ní mọ́. tọ́ba ní ká lọ pọn mi lódò báyìí máa lọ gbé kéré síbi kan máa lọ jẹ́ṣẹ́. but at the end of the day máa wá délé dà ẹnu mi ó ti ga ojú ó ti wú. ó tó da yẹn. nígbà pé yẹn ń kọ́ ni. nítorí mò ń kọ́ nígbà yẹn. but mo ṣá ṣe dàwọ́dà kó school mo lè dàwọ́dà kó mo lè kó níbi iṣẹ́ yẹn tí mo kó bẹ́ẹ̀ báyìí torí mo ṣá kó bẹ́ẹ̀ ni mo lọ kọ́ pharmacist. okay. so mo ṣá ní time mo train ọgbà yẹn but àwọn parents ò fún mi ní chance láti ja iṣẹ́ yẹn. òun la pé mo ní akíkanjú pé màá ṣe ìgbà yẹn tí máa lọ agbẹni màá ṣe lóúnjẹ ọ̀pọ̀ látàgbẹni wá sóje. pé nígbà mi ayé train so màá kí mọ̀ fi alalẹ́ bẹ́ẹ̀ mo máa ń sáré wá láti agbẹni wá sóje. nítorí pé tí mo ní interest nínú ẹ̀ mo lè kó mi ṣẹ́ nígbà mi kẹ́ pé ìnígbà yìí lọ ìjẹ́ ẹ̀ṣẹ̀ máa gbà lọ straight. mo sáfẹ́ mọ kíní yẹn ó wù mí. but mi ò ní bílù pé mo lè fi ẹ̀ṣẹ̀ jẹun ní gbogbo gbà yẹn. ṣé máa sọ pé máa fi ẹ̀ṣẹ̀ jẹun máa ní rọ ni ọkà máa ń ṣe pé tí ẹ̀ náà ní ẹ̀sìn. ńgbà ọkùnrin jọ́sí tóun kù yín lẹ́sẹ̀ ìyẹn ló mú yín wò pé mọ́jì àgbò kọ́ òun ṣùgbọ́n mọ́jì àgbò ètò ní ti wá já sówó sì ti já sọ̀rọ̀ àdúpẹ́ ẹ̀ǹso. so ìgbà yẹn mo sáà di pé àwọn ọmọ mo di pé àwọn coaches yẹn wọ́n mú mi sí local competition. ìjà abẹ́lé. kí n jà kí n àwọn tó wà champion. ọmọ yìí ìjà mú mi wọ state wo kí n kàn. mi lọ sí Adamasingba dàmúdá Adamasingba rí pé kó kí n nà wọ́n. ọmọ yìí mo represent state. bí ọdún mélòó sísìn. bíi 2010-11 sísìn. torí tó lò báyẹn àwọn pẹ́rẹ́ǹtì mi gbà mo fẹ́ pé mo fún mi láyè sojọ́ tí wọ́n
yẹn tínú wọn yọ ní ọjọ́ tí wọ́n rí mi ní orí rẹ́díò orí bcs live. Allah akbar. orí dáàdi máa ń tún tẹ́lẹ̀ rédíò àwọn rédíò kìíní yẹn ṣe. wọ́n dẹ̀ tó ní instrument àwọn táwọn yẹn máa ń gbà. ok. wọ́n kàn ṣe dáàdi yẹn tán wọ́n test ẹ̀ mọ̀ kí ẹ̀ máa test nǹkan. ok. business yẹn bẹ̀ ni wọ́n ti gbé ìjà mi. àbúrò sẹ́ni dáàdi mi sí dáàdi dùn dáàdi dà. dáàdi dùn àkè. ẹ lọ jòkó nínú àǹbò. wílọ̀ ni ó mọ̀jà lórí bẹ́ẹ̀lì. ilé àmà wọn ò believe. ọ̀rọ̀ rẹ̀ bá irọ́ ni ló wà kó yá irọ́ fún ọ̀sẹ̀ ayọ̀. àìgbà yẹn báyìí wọ́n fi mí sílẹ̀ pé kí n máa jẹ̀ṣẹ́ yẹn mo ti disturb mi náà. ǹjẹ́ ẹ mọ̀ kinní kan dájú pé àdúrà àwọn òbí náà lọ́gbà lórí yín. àdúrà wọn ni o àdúrà wọn ni bàbá so mo ìgbà yẹn náà ẹ̀ṣẹ́ yẹn mi ò mọ̀ pé mo lè di ẹ̀ di báyìí. ọmọ mo àgbà. mọ̀ pé ẹ̀dá kan ò lè ṣoore fẹ́ dà ẹ̀dá kan ò lè ṣoore fún yàn. bẹ́ẹ̀ ni. bí yẹn sì wá agbára lọ bí èṣù yóò fún yàn ṣùgbọ́n yóò padà fi gba nǹkan dúdú ju. bẹ́ẹ̀ ni bó ṣe rí nù. ṣùgbọ́n mo nílò pé kò sí nǹkan tí ọlọ́run ò lè ṣe ìdí ọlọ́run kan lè ṣe ni pé kò lè ṣe mistake. kìí ṣàṣìṣe. Allah. àánú ni mo rí gbà nídìí ẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó kì í jìyà tí mo kàn ní láti sọ fáwọn tó bá ń gbọ́ wa tó bá ń wò wá. tó ń wò wá. kan try kan mọ̀ pé bá iṣẹ́ táwọn bá ń ṣe kan iṣẹ́ yẹn pé àwọn máa pé iṣẹ́ yìí ó ti sún àwọn òṣè mọ́ náà. ìyẹn máa oríṣiríṣi kan ní máa ń ṣẹlẹ̀. ìpèníjà ó dé. púpọ̀ èmi nínú tata àwọn sọ èkó tó ń gbọ̀ kadà. ọ̀kadà mọ̀lẹ́dẹ́ challenge oríta àti gate mọ̀lẹ́dẹ́ mọ́ra wọn pé kíkí náà wọ́n sàlẹ̀ kú mú mi dodo ẹ̀ fún. ọlọ́kadà mo ṣe ń gbọ́ níyẹn mo dẹ̀ tún train mo dẹ̀ tún train mi lọ́wọ́ tí máa kí adámásì gbàdé láàárọ̀ báyìí máa sinmi tó wá di by 12 máa jáde máa ṣiṣẹ́ di 4 máa tó lọ training ìrọ̀lẹ́. tọ ẹ tẹ láǹfààní àti máa gbọ́ ketekete tẹ̀lé ń wò wá lákòókò yìí. Ridwan Oyekola ni the real scorpion lábala ẹni yìí nínú Islam ṣe é gbọ́ Ridwan ó ní òun lọ sílé kéwù ó tún fà á yà láti mo tiẹ̀ wàá mọ̀ ní Ridwan gan ni ọba ka Kùránì àyọkẹ́ àyọkà ní láti inú Kùránì. ọ̀yà o Ridwan bàbá wa bìrì léèrè lẹ́nu iṣẹ́ tẹ̀yàn láàyò pé abẹ̀sẹ̀kù bí òjò ẹ ti jẹ́ kó yé wa pé kì í ṣe pé ọmọ líle ara eré ìdárayá náà ni. kí àwọn tó bá ń gbó wa tó bá ń gbó wa kan jọ kan lè tẹ̀sí wa dáadáa. kì í ṣe ẹlẹ́ṣọ̀ kì í ṣe táàtò ẹlẹ́ṣọ̀ kì í ṣe yọ̀bẹ o. yọ̀bẹ. ẹgbẹ́ láǹfààní àti lóyún mi dáadáa ẹ lè mọ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ ni mi tẹ bá pàdé mi ta ẹ̀ lè mọ̀. láyé àbọ̀ wọ́n ti wá mọ̀. mi ò mọ tí mu mi ò mọ gbó mu mi ò mọ sìgá fà pẹlẹbẹ àbíkẹ́ náà pè mí ìmú. mú rí. so but àánú ni mo gbogbo tá à ń ṣe yìí ẹni tó bá tọrọ máa fún láàánú orí ọ̀fẹ́ kìí ṣe pé èèyàn jẹ́ṣẹ̀ wá túmọ̀ sí ọmọ líle no ẹni tẹ bá ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ gidi ọmọlúwàbí ẹlẹ́ṣẹ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ ọmọlúwàbí ni wọ́n ẹlẹ́ṣẹ̀ ẹ̀ lè sọ̀rọ̀ ẹlẹ́ṣẹ̀ fún wa máa bu yín no báwọn lè bá yẹ máa ń ṣe àìní pápá ẹ̀ máa dẹ̀ àwọn ẹ̀ máa fà wá àwọn ring fighter a lè báyàn fà wá láti ẹ̀ lè gbọ́. ẹ̀yin ring fighter ẹ̀yin lẹ̀ ń gbowó tùlùtùlù. ẹ̀ṣẹ̀ da ìjà ọ̀dọ́là ìjọ dọ́là kìí ṣe wájú tiwa o ìjà dọ́là ìjà ti dọ́là báyìí. ọ̀rọ̀ àwọn tangun kò gbọ́ bẹ. ìjà dọ́là lọ́dọ̀ tiwọn. àwọn míì máa ń kọ́ nítorí pé mo fẹ́ gba gáràjì àwọn míì máa ń kọ́ nítorí pé mo fẹ́ jẹ king of boys. ọ̀yà o Haji Ridwan ìyàwó ti wà nílé tí ì má rí ṣùgbọ́n ìjọ ẹ bá ṣe tẹ́tẹ́ fẹ́ gbéyàwó ṣé ẹlẹ́sẹ̀ bíi tí náà lẹ́ fẹ́ tọ́ra àmọ́ kóbìnrin náà ń jẹ́sẹ̀ lè fẹ́ lẹ́sẹ̀ ṣùgbọ́n ẹ fẹ̀lẹ́ à bí o bá bá yín wẹ́lẹ́ à gan gbọ́ ìsìnkọ́ tó bàbá abìnrin léèrè ẹ ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà rí. nígbà tí mo wà lámàtíọ̀ kúrò lórílẹ̀ Nàìjíríà. ìlú wo lẹ lọ. ibi tí mo lọ náà kì í ṣe Áfíríkà náà ni Ghana náà mo lè lọ. Áfíríkà náà ni Ghana náà èmi èdè Ghana nínú àwọn èèyàn kọ́ láti lọ sílùú Ghana ìjà náà ló gbé yín débẹ̀ ẹgbà mẹ́dà wálé. inshallah ọgbà bronze. alhamdulillah alhamdulillah
Oyèkọ́lá là ń láǹfààní àti máa gbà lálejò níkànnì pep radio ìbéèrè kan ta ọta sẹ́nu mi púpọ̀ jù àwọn èèyàn orí platform mi ti kún ìpè Ridwan Oyèkọ́lá lọ́lọ́gbọ́ àdìrí scorpion ọ̀hún bàbá abilé léèrè kí ni àfojúsùn yìí nìdí iṣẹ́ iṣẹ́ yìí. ẹni tí mo lè wò gẹ́gẹ́ bí aṣíwájú ní Ìbàdàn ní Nàìjíríà lọ́yọ̀ ní Áfíríkà ọ̀gá mi Akeem Sadiku Dodo Mayana. Dòdò tẹ dákọ ẹ ló jẹ rántí ìbéèrè sì ń bọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n rómọdé yìí nù. Nàìjíríà ní Áfíríkà mi ò rẹ anybody. Láfíríkà torí mo bí ó pé láfíríkà number one ní Dodo láfíríkà kò sẹ́ tó nà. champion ni. ní Áfíríkà number one ni is my role model ní Áfíríkà but má ní world lọ ilé rẹ̀ dà inshallah rahman a sì máa pa àti máa ju bẹ́ẹ̀ lọ. pẹ̀láàánú Ọlọ́run pẹ̀láàánú Ọlọ́run pẹ̀láàánú Ọlọ́run bàbá ń bẹ ìyá náà ń bẹ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé kí ni o àdúrà tí wọ́n ń ṣe lórí yín ò kéré mo wò já Ridwan lọ́jọ́ kan bóyá jà kan tẹ́ ẹ jà ní Liberty Stadium mo láǹfààní àti wò ó kódà mo ní kọ́pì rẹ̀ lọ́wọ́ torí pé o àyè tẹ́ ẹ tọ̀ yìí àwa àfọ̀gbọ́dọ̀ máa sọ pé a ti tọ̀ àyè náà yìí ni. bẹ́ẹ̀ a bá dénú ilé tèmi Ìjàoyè bá gbogbo instrumenti ń bẹ̀ níbi mo kọ́lé sí wọ́n máa ń bẹ̀rù mi púpọ̀ jù kí ló dé tó ń bẹ̀rù ẹ má ti rí i pé wọ́n rí i pé ọmọ ọgbẹ́ kí ló dé ṣé ẹ máa ń ṣe sára ni. ìwọ́n tó bá ń jẹ̀ṣẹ̀ tó dé lẹ́gùn káwa wá àti débi kankan náà ṣùgbọ́n a sì ń dúpẹ́. alhamdulilayi. ọtọ́rọ̀ jẹ́ kí orí ẹ máa pé. ládùúgbò wọ́n máa ṣe gàràngàrà ládùúgbò wọ́n máa lejú wọ́n máa jà wọ́n máa jẹ́ kán rí ẹ ní ìta òtù. torí pé odidi iṣẹ́ ni iṣẹ́ ẹ̀ṣẹ́. odidi iṣẹ́ ni òkè sí ẹ̀ nínú pé mò ń ṣe iṣẹ́ yìí mo tó wá ní mo tó wá lọ ọjà máa kó bá rẹ̀ nù. wàá ṣe ìtàn báyìí ẹ̀sìpẹ̀rẹ̀ tó wá jẹ́ professional wàá ṣe ìtàn wàá lọ sùn ni wọ́n fi ti dùrọ̀ lẹ̀ àtúkò bá jẹ ọ̀tún lọ ó tún dalẹ̀. so ètò bí wọ́n á máa rí ọ ládùúgbò pé àwọn ará inú ilé mi ti mọ̀ mí mo lè kalẹ̀kùn mi sẹ́mu kan bá mi nulẹ̀ àrílò àwọn yóò ti lọ kiri ni bí yẹn bá mi dé máa dé ilé mi ní sẹ́mu fa àrílò àwọn ti lọ kiri ni. ọ̀yà o Adeniyi Ridwan mo gbọ́ wípé wọ́n lẹ́yìn ní bẹ́ẹ̀tì kan ń bẹ lọ́wọ́ yín tó jẹ́ pé gẹ́gẹ́ bí champion ṣé lódodo ni. bẹ́ẹ̀ni now èmi ni current Nigeria champion. ṣúgà já lọ́sàn-án yìí. ṣé ń gbọ́ dáadáa ìdí abáni pé ibi tí mo fẹ́ lọ lórí ọ̀rọ̀ yìí gangan ni pé àwọn èèyàn ti fi ọ̀rọ̀ sórí platform mi rẹpẹtẹ pé Ridwan wọ́n lẹ̀ níjà kan wájú. bẹ́ẹ̀ni mo níjà ní on the 23 oṣù tá a wà yìí tó ṣeé ṣe kọ́ ẹ pé ẹ ti máa múra fún káàmpù nìyẹn. ẹyẹ ti fò ọlọ́run ó jẹ́ ṣàṣe wá wọlé àjọkòso rẹ̀ wá wọlé amáṣẹ́lọ́ làákù wọ́tà ìlàbẹ̀là. mo rí i pé àpẹẹrẹ tí mo rí ni pé ẹlẹ́sìn ni Ridwan inú mi sì dùn ara mi yá pé tọ̀ à ń bá wọn mú gbó àbá wọn hùwà tí ọ̀dà mo rí i pé bẹ́ẹ̀ bá tiẹ̀ wá kí wọ́n gba ẹlẹ́sẹ̀ nímọ̀ràn pé jìnnà fún à ń ṣe ṣìnà mo mọ̀ pé nǹkan ti mọ̀ pé kárábọ̀lọ̀ fúyẹ́ ṣùgbọ́n àwọn abẹ̀sẹ̀kù bí òjò kan àtẹ́ pé báwọn bá délé ọtí wọn ìgbádùn. ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀. ibi tó ń kálukú ń lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní àfáàmì tó ṣe program tani sí. yóò rí tiwọn ìfìwé tèmi. bẹ́ẹ̀ ni. èmi
báwọn bó ṣe jókòó yẹn bá ti délé o ṣé a kì í lọ ṣe tàwọn ẹlẹ́yà ló wà ní him tiwọn èmi náà máa délé o mo lọ kó báàgì tèmi mo lọ kí ìròyìn ọ̀pápọ̀ kálukú kò papọ̀. kí ni ìmọ̀ràn yín fáwọn ọ̀dọ́. ẹ ṣe ìmọ̀ràn mi fáwọn ọ̀dọ́ ni pé gbogbo wa náà ọ̀dọ́ ọjọ́ gbogbo wa. so ó dẹ̀ kéèyàn máa ní àdìọ́kàn dáadáa sí rẹ̀. wọ́n mọ̀ pé èmi torí mi máa ń rí àmì pé mi ò bìlí gbogbo lè jì báyìí. mi ti jẹ́ kankan náà o but alhamdulilayi tọ́lọ́ sì tún ṣe dé. àti dúpẹ́ ó sì tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ. pẹ̀lú àánú ọlọ́run. níbi kan bí obìnrin ni kéèyàn má opportunity tẹ̀ máa rí ẹ̀bùn lọ́dẹ̀ tọ́lọ́ máa fún yẹn kéèyàn má sí lò. kéèyàn má sí lò. ẹ̀ṣẹ̀ yìí mi ò bìlí pé mo lè jẹ̀ṣẹ̀ jẹun mi ò bìlí pé mo lè jẹ̀ṣẹ̀ lókìkí mi ò bìlí pé mo lè jẹ̀ṣẹ̀ di ní tí mo jì mi ò bìlí. torí mo rí àgbẹ̀ àánú ni oye àánú ni ìdí mo fẹ́ rọ̀ wọ́n ní kẹjọ sọ̀rọ̀ kìí ṣe ju àwọn ẹlẹ́ṣẹ̀ tó dá àwọn kọ̀lẹ́ẹ̀sì ní tó ju àjọ ń jẹ̀ṣẹ̀ àtàwọn tí wọ́n ti lò kọ́ àtàwọn táwọn náà ń bọ̀ lẹ́yìn kọ́ máa torí pé ìwà lẹ́ṣẹ̀ wọ́n ta àwọn ẹlẹ́ṣẹ̀ lójú lónìí ojú wọn jẹ́ àbí ẹ̀ka ṣe lọ́la káwọn ò ní ìjà mọ́. ó lè dọ̀la fún jẹ́ kó wọn lọ́nà fẹ́ lò wọ́n champion. ìgbà tó bá ti wá lọ torí pé kò jẹ̀ṣẹ̀ mọ́ mo ti gba ẹ̀ṣẹ̀ tí mo dákú tí mi tán fi sí hàmílẹ̀. lórí stéèjì. yẹ́ ẹ tó gba ilé ẹ̀sẹ̀ ṣe òun ọ̀ àkàwá báyìí ni. kò àgà by mistake ni tẹ́lẹ̀ ní ẹ̀ tẹ́lẹ̀ bá jọ àlọ́ yẹn tẹ́lẹ̀ máa ń jà tẹ́lẹ̀ nìkan ní ẹnìkan mistake ẹnìkan yẹn tẹ́lẹ̀ yẹn ṣe tẹ́lẹ̀ yẹn yìí náà mistake náà la fi nara wa. àṣìṣe ni ṣe la fi nara wa. bí mo fọ́nbù láàrin kan bóyá wọ́n tà sí lọ́ba tán ṣùgbọ́n o látijọ́ tí nínú à ń ti ń wọ orí stéèjì ẹ kò bẹ́ẹ̀ sásìse kankan tẹ́ ẹ já sí pé ẹ̀yin ni champion lákòókò yìí. ọlọ́run ló dé òun ọlọ́run ló padà. àwọn àsìkò kan wà bẹ́ẹ̀ pé tẹ́ bá ẹgbẹ́ dórúmọ̀ sí i kan sọ pé ògùn la fi ń jà. èmi náà ń rò bẹ́ẹ̀ náà pé ṣé kí náà máa jẹ mọ́ọ̀gùn. ẹ̀wọ̀n lóògùn ni kò síbi àyà. ẹ wọ́n sọ wọ́n ní dídùn àmọ́ gbọ́. ṣé àtọ́ ìdí mo jà láti ọmọ Black America tí wọ́n gbé wá embassy campus àti lórúkọ ẹ̀. èèbó ni. ọmọ Ghana ni. ọmọ Ghana ni. wọ́n sign ẹ̀ ní US. èyí náà ń lọ ọbẹ̀ pẹ̀lú àánú ọlọ́run. ẹ tó wá síjà yẹn lọ́jọ́ kejì léyà last year tó lọ. bẹ́ẹ̀ni. ẹni ẹ kò mọ̀ mí rí mi mọ̀ rí. mo mọ̀ jà mí YouTube lásán. ó sì mọ̀ jà mí YouTube yẹn pé wow this guy inú ẹ̀ dùn ó lè wà síjà fún mi ní Ìbàdàn. ó wá hostel nìbàdàn. ó wá síjà fún mi nínú dábìlónú mẹ́ńbò. bẹ́ẹ̀ni. ọmọ tó fẹ́ sáyìn bọ́ksà tó mo bá jà yẹn ni o. ó tún ní wọ́n ní bọ́ksà yẹn wá ní. wọ́n wà pé ẹ̀ tó bá wọ́n yín náà méjèèjì ló máa ṣe kí ni ló máa sáyìn. so at the end of the day inshallah láàánú ọlọ́mọdé náà pàkà wọn náà. round ibẹ̀ náà làwọn èèyàn ti ń sọ pé ṣé kò múra wá báyìí ni wọ́n lóògùn ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ẹ̀lẹ́lẹ́ náà lódò jà mí special knockout ni. jókòó jẹ́ lẹ́ máa ń fún wọn. ogun ló ń wúyẹ ní ìjà ẹnìkan ogun ní ìṣèdí wò sọ́tọ́. but last fight tí mo jà fẹ́yìn ìjà yẹn tí mo rí lẹ́gbẹ́ ní wọ́n rọ̀bù ìjà yẹn. wọ́n rọ̀bù ẹ̀ níbo nu lẹ́kọ̀ọ́. iléeṣẹ́ mú máa wù ẹ́ kàtà lè dakọ̀ lórí. bẹ́ẹ̀ni ẹ má dakọ̀. iléeṣẹ́ mú máa wù ẹ́ àwọn tó máa ń ṣe ìjà yẹn. wọ́n máa ń jà ìjà yẹn bí àtọ́mọ́ yẹn wá jọ parí ìjà kan. àní ẹ̀dọ̀ fi tó pọ́ mọ́ yẹn jẹ́ home ó jẹ́ home wọ́n ṣe kí ni wọ́n gbéjà fún. àgbà yẹn àmì tó wá oògùn tó wá ń lò sí kò wá ṣiṣẹ́ mọ́ ni. tọ́lọ́ bá lè fẹ́ ṣe nǹkan àtọ́rí nǹkan ṣe kan lọ́lọ́. ó fẹ́ fìyàn pa àwọn ọ̀tá lẹ́nu mọ́ torí tí bá ń lọ bẹ́ẹ̀ ìyẹn lè mọ́ gùn lẹ́mìí. yóò fẹ́ lágbára pọ̀. bẹ́ẹ̀ni alhamdulillah. mo mọ̀ pé gbogbo èèyàn ti tò ó bẹ̀. ẹ̀yin tó lórúfẹ́ Adeniyi Abdulhadi ọmọ wọn lè jọ ìdílé kókó yìí mọ́jà. bèbí ti ṣẹ́jú àtúntì rí tòní ṣe. ọba dániwáyé tòní tún ti dọwọ́ rẹ̀. ọba òkè ọ̀sàìsí pátápátá yányán. orí tí n bá ti ń ṣe kìkì náà wọ́n sì máa bọ́ sójú ẹ̀. ọpẹ́ mi fún Ọlọ́run. Ridwan Oyèkọ́lá the real scorpion. abẹ̀sẹ̀kù bí òjò ni mo gbé wá. nǹkan kan tó dùn mọ́ mi nú púpọ̀ jù. kò ní wípé ẹlẹ́sìn ni bàbá yìí. ọ̀dọ́mọ
ṣẹ́kù bí òjò. ìjà tẹ́lẹ̀ ní òun tẹ̀sí ní ọ̀dì 23 àbí tẹ̀sí lọ sí camp láti lọ bí isolation náà ní bọ́ kò ṣeé ṣe kéèyàn wá lo face mask náà tó máa jẹ̀sẹ̀ o. wọ́n á lè lọ but wọ́n aláwọn spectator kan wọlé. wọ́n kàn máa wò ní wọ́n máa wò live. ó yẹ kí gbogbo àwọn olólùfẹ́ yín tó ń wò yín lákòókò yìí ẹ kí gbogbo àwọn olólùfẹ́ yín. ẹ ṣe gan ẹ̀yin tèmi nílé lóko ní abroad mo dúpẹ́ gan fún àtìlẹ́yìn eléyìí tẹ́ ń ṣe fún mi ní gbogbo ìgbà especially ní Ìbàdàn àti ní ìlú Ọ̀yọ́ bàbá mi Aláàfin ẹ ṣé mo dúpẹ́ fún àwọn àtìlẹ́yìn eléyìí tẹ́ ń ṣe fún mi gan mo dúpẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ chairman wa Ìbàdàn boxing board of control Honorable Gbénga Ọ̀pálẹ̀yẹ mo dúpẹ́ lọ́wọ́ yín gan fún àwọn àtìlẹ́yìn tẹ́ ń ṣe mo wá dúpẹ́ lọ́wọ́ mọ́níjà mi olówó orí mi olùtọ́jú mi Ọlọ́run olùtọ́jú o ṣùgbọ́n Ọlọ́run tó máa ń rẹ́yìn náà kó mọ tọ́jú èèyàn kó mọ tọ́jú èèyàn so Ayọ̀délé Olúṣọlá tí ó gba àwọn èèyàn sì Ṣọlá Ford mo dúpẹ́ gan mo sì dúpẹ́ lọ́wọ́ kóòṣì mi Fáyàyìtà Sunday Bruce mo dúpẹ́ gan fún àtìlẹ́yìn omi ara yín ẹ̀jẹ̀ ara yín Ọlọ́run ayé ò ní gbà lọ́wọ́ yín ìṣòro mo dúpẹ́ gba àwọn fans mi Aaron the Scorpion fans club Academy Scorpion fans club bẹ́ẹ̀ lọ nílùú Ìbàdàn fans ti pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn òbí méjèèjì ìyẹn máa fi parí ẹ̀ yàrá so mo dúpẹ́ gan lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko Ọlọ́run bá dúró tẹ̀yìn náà bẹ́ẹ̀ sì fi mí sílẹ̀ ayé ò ní fi yín sílẹ̀ Ọlọ́run ò ní fi yín sílẹ̀ ẹ ṣé mo dúpẹ́ mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó bí mi especially ìyá mi tó dúró tì mí tó ní kí n máa ń so kò sí ìyẹn kan rí dùn máa ń so Ọlọ́run bó ṣe ní máa ń so ìyá mi Ọlọ́run jẹ́ kó jẹun mi pẹ́ inshallah omi nǹkan ò ní ṣe ọkùnrin sẹ́mi ẹ̀ o bàbá mi náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ o nǹkan ò ní ṣe yín ẹ̀mí èjì mo dúpẹ́ ẹ pẹ́ fún mi gan iṣu ọmọ wà jìnnà fún yín jẹ ìṣàmúlẹ̀ dúpẹ́ lọ́wọ́ olóòtú ẹ ṣé gan fún iye wa sí tẹ iye wa sí ayé ò ní gbóhùn lẹ́nu yín wọn ò ní pọ́n yín dà inshallah ọ̀rọ̀ àmọ́ ẹ ti mọ̀ sí àìní mọ̀ ṣe mọ́ Ọlọ́run ní jóde báyìí. ẹja iná àtẹnà parí rẹ bismillahir rahmanir rahim iná àtọyìn kálẹ̀ kan sá asọ́lì yọrọ bí káwá ní àwọn iná ṣáàlì àkàwọlẹ̀ àtà. tí mo pè ń jọ mi ẹ tó dá mi lóhùn. inshallah after fight ni o. inshallah rahman. ẹ jẹ́ máa lọ mọ́tò ní ìràwé òní dájọ́ rẹ̀ kó sùn lọ. gbogbo báyìí lọ́wọ́ yọ ọ́ dorí. Adeniyi Ijaoye ló kọ mi. màmá ní ọmọ ọlọ́pàá ọmọ ẹlẹ́dọ̀ ọmọ ẹ̀gbọ́n àjàní ẹ̀gbọ́n àjẹjẹ́ ìyẹn ọ̀bọ̀kàrẹ́ ìyẹn funfun bọ́lá ọkà bọ́lá mọ̀sàdà bàbá ní tápà ìjìnà náà bàbá. ilé bàbá kátún nílé ìyá alẹ́kùsọ ni ẹjẹ́ bọ́ lọ fún tòní bóyá tiẹ̀ ló ń kó tó fẹ́ bá mi sọ. 08036867924 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 08036867924 ẹ jẹ́ máa lọ fún tòní wọ́n bá dijọ́ mẹ́jọ ìjà àtúnjọ láǹfààní àti pàdé lórí ìkànnì yìí bákan náà lórí ètò ọjọ́ ńlá máa sàlà. rédíò ìkànnì rédíò tó wà lórí ayélujára ẹ máa gbọ́ wá ìròyìn ẹ̀fẹ̀ àṣà kápolówó ọjà kájọ ògùnbàjẹ́ àwa náà kọ́ ọlọ́wọ́ ọba ni má gbé kó.